wà ńbẹ̀, masoyinbo wà ńbẹ̀. Ẹ̀yin tèmi, mo fẹ́ sọ fún yín wípé Terra Culture la wà ní Victoria Island. Torí pé kíni a ti gbé masoyinbo wá sílùú Èkó. Àkọ́kọ́ irú rẹ̀ leléyìí. Lẹ́ni a máa jẹ̀gbádùn oríṣiríṣi. A máa jẹ̀gbádùn àṣà, ijó, orin, ìlú àti àríyá. A máa fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn jàǹkànjàǹkàn lẹ́nu wò láti mọ̀ bí èdè wọn àti àṣà wọn bó ṣe rí. Yorùbá dùn wò, Yorùbá dùn láṣà. Ẹ̀yin èèyàn mi, orúkọ mi ni Ọpẹ́yẹolúwa, aya bíbí ire Sanmi, tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ọpẹ́ David. Ẹ máa bá wa ká lọ. Ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́. Ojú yín ló rẹwà tí múra yín dúró dédé yìí. Ẹ ṣé. Ṣé ẹ lè sọ orúkọ yín fún wa mà? Orúkọ mi ni Ọ̀túnba Mojíbádé Yísá, táwọn èèyàn ń pè ní Ogilon. Kí lẹ wá ṣe níbí lónìí? A wá wo masoyinbo ni. Orúkọ tèmi ni Emmanuel Olúwaṣeyì ọmọ Mẹ́yìngbó. Orúkọ mi ni Abọ́lájí Rọ̀fíàt Ibrahim. Ṣọmọ Yorùbá àtàtà nìyí. Bẹ́ẹ̀ni. Orúkọ mi ni Abilékọ Ayọ̀yínká Olúdáre. Ṣé lè sọ? Orúkọ tèmi ni arábìnrin Ọlájùmọ̀kẹ́ Ọmọ́wùmí Òbígádé. Kí ni ìdí ẹ̀ tẹ́ fi wà níbí lónìí? Orúkọ mi ni Sodiq Ọláyínká Teslim. Ẹni tá a ní níbí báyìí àwọn ni àrò. Àrò kí ni? Àròjinlẹ̀. Ẹ bá wa parí ẹ̀ lẹ́ẹ̀kan sí àrò. Àròjinlẹ̀. Ẹ káàbọ̀ sí orílẹ̀. Ẹ wo ẹni tá a ní níbí. Olùkọ́ Yorùbá kan bí ọba ìlú kan. Àwọn gangan ni masoyinbo. Ẹni tá a ní níbí báyìí gbajúmọ̀ ní ìlú mọ̀ọ́ká ni. Obìnrin arẹwà adúmáradán eyín fún jọ̀wọ́ ẹlẹ́yinjú ẹgẹ́ tí gbogbo ìlú mọ̀ sí Arúgbá. Ẹ káàbọ̀ mà. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ẹni tá a ní níbí ìyàwó ọba ìlú kan bí ọba ìlú kan. Àwọn níyàwó masoyinbo. Ẹ káalẹ́ mà. Àwọn Yorùbá lè mí oṣù àgà òun lẹ ti rí yẹn o, àti jó àti yọ̀ àti mú àti kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ṣùgbọ́n òkú òun ni kíni òun ni bọ́nró. Ó tún di ọjọ́ mìíràn tá a máa mú irú ètò bí eléyìí wá sí àwòrán yín. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Ọpẹ́yẹolúwa bíbí ire Sanmi, tí gbogbo ayé mọ̀ sí Ọpẹ́ David. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ire o.